mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin subscribers wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa bá fídíò wa pàdé, ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa láti bá wa subscribe sórí channel yìí. Kẹ́ẹ̀dẹ̀ má gbàgbé láti tan notification button yìí ní gbogbo ìgbà tá a bá ju fídíò sórí ìkànnì yìí, ẹ lè máa ní àǹfààní láti rí fídíò náà wò. Ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ṣé wá rí nínú fídíò tá a fẹ́ fi wọ̀nyí, àwọn àṣírí kan wà ńbẹ̀ nípa àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́, àwọn teacher àti student tí wọ́n kó lọ nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn àṣírí kan tún padà farahàn nígbà tó ń gba ìtúsílẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu Mr. Wisdom. Ẹ má bá a kálọ. Yorùbá ní yiniyini kẹ́ni lè ṣe mí. Ọpẹ́ wa yóò ní ṣaláìmọ́ lọ sọ́dọ̀ ṣíìfù wa olóyè Àdìsá Májàsọ́lá ìwú owó baba Dámilọ́lá baba Michael baba Yomide. Ọkùnrin mẹ́fà tí wọ́n ń pè lẹ́nìkan ṣoṣo, kànjànkànjàn takuntakun gbẹ̀gbẹ̀ràn gbáǹkọ́gbì gbájídáyì àràmàndìyàn tí gbogbo ẹgbẹ́ ìyókù náà ga o. Àtúwọ̀nká níbi wọ́n gbé dáná rọ́dí kan lùkan ọ̀kú wọn lóorun ọ̀dọ́ ọmọ gẹ̀rẹ́wọ́dù ọlọ́tẹ̀. Àdìsá adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun, gbogbo wa là ń kọ̀tàn. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Orí ayé àwọn fọ́nrán láṣà àjẹta àbí lánàá tí bàbá wa bá ń gbọ́ pa àríkúyẹrí of our time tí wọ́n ń ṣe wórówóró. Orí àwa sì wà lágbọ́nu ibi táwa ti ń ṣiṣẹ́ tiwa báwọn ọmọ yìí ó ṣe kúrò níbi tí wọ́n wà. Ìtàn lóníkálùkù ń kọ. Ìtàn wo ni wọ́n kọ lónìí? Àwọn kan ló kọ̀tàn lánàá, àwọn kan kọ tòní. Àrí tí wọ́n sọ pé àwọn gbọ́dọ̀ wọ agbádá, òótọ́ ni, bẹ́ẹ̀ ni kí wọ́n wọ agbádá. Wọ́n fira wọn wé àwọn tó jẹ lánàá. Àrí Ọ̀nà Kakanfò tó jẹ lánàá. Káṣímọ̀wò Abíọ́lá olóṣèlú ni, dandan ni wọ́n wọ agbádá. Bẹ́ẹ̀ sì ni bàbá wa l'Ógbómọ̀ṣọ́, orí Akíntọ́lá olóṣèlú ni wọ́n. Olóṣèlú ó yàtọ̀ sí jagunjagun. Ẹ̀yin náà ti dolóṣèlú nítorí ẹni Májàsọ́lá olóṣèlú ní bá a ṣe. Tẹ́ ẹ̀ bá gbàgbé ẹjẹ́ yín níran. Kí ni ohun tó dẹ̀yìn àti Jonathan pọ̀ tẹ́ ẹ fi gbaṣẹ́ àgbà yìí? Collected the contract of 9 billion. What I know is that President Goodluck Jonathan gave us a contract to protect pipeline. And in that pipeline contract, the analysis is that Nigeria is losing 1.3 trillion every year. And when you see how much they will pay off for a year, for the whole year, in 6 zones, in 6 lanes, we have 3 in Southwest, we have 3 in South-South. I have only 1 out of the 3 in Southwest. Dr. Predvashin have 1. One guy in Ondo State have 1. The 3 is in the South-South. The entire money they will spend, NNPC will spend for us to protect the pipeline for a year is not up to 4 billion naira. The entire content. Orí bẹ́yàn bá sọ̀rọ̀ kó rántí ẹni mọ̀ ọ́ gbọ́. Wọ́n ní ẹja yan ọfà káyan òǹtàfà káyan ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko. Àwọn tó di ojú tó sin ọfà dọ́dọ̀ ẹranko làwọn Májàsọ́lá tá a wọnú igbó yìí lọ. Àwa la sọ fáyé pé bí báyìí ni wọ́n wà. Nígbà tá a sọ fún wọn pé bí báyìí lọ́wọ́ à ló jẹ́ kí wọ́n láǹfààní kí wọ́n pagbára pọ̀ láti pàmọ̀pọ̀ láti pèrò pọ̀ pé ẹja wọnú ibẹ̀ lọ. Àwọn ọ̀rọ̀ kan wà ńbẹ̀ tí ò ṣe fi léde, àmọ́ tó bá yá padà wá yàn níbẹ̀. Wọ́n ń pè ọ́ dèdèrìn, oníṣùgbọ́n ló ń jẹ́. Àti sùn ẹ̀gbẹ̀ àti dèdèrìn, ọmọ ìyá àgọ̀ kan náà ni gbogbo wọn. Ọ̀bọ̀lájídò ni bàbá tó bí wọn lọ́mọ. Jàǹbá tà fún jàǹbára elételèté yé. Ètè tẹ́ ń dá ojọ yẹra yín. Wọ́n fẹ́ sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn Chibok girls. Àmọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu àtàwọn kànjẹ̀kànjẹ̀ ńlẹ̀ Yorùbá ní kò ní dàbí ọ̀rọ̀ Chibok. Àwa dúpẹ́ lónìí, gbogbo ẹ̀yin tẹ́ ń bú wa pààyà sinimá, àdúpẹ́ pé sinimá wa ó jáde ire. Àdúpẹ́ pé sinimá wa ó dohun àgbéléwò. Òkúta akọ́wọ̀lú ó dohun àgbéyẹ̀wò. Sanyẹ́dé bàbá àwọn aṣọ, orí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá àtoríire local government abárawa dúpẹ́, nípínlẹ̀ Yorùbá abárawa dúpẹ́, gbogbo wa l'Ógbómọ̀ṣọ́ abárawa dúpẹ́. Iṣẹ́ tí gbogbo wa ṣe òun là ń rí yìí.
oríkàlùkù ń kọ̀tàn aláwọn tó kọ̀tàn tí wọ́n ṣètànú aláwọn tó kọ̀tàn tí wọ́n wí wóróworó aláwọn tí wọ́n kọ̀tàn bébí bá fẹ́ jagun mi ò ní lo dróònù ló já mọ́ ibi tí wọ́n wà táwọn ẹ̀ṣọ́ aláàbò fi lọ bẹ̀ tá a fi jọ pa párakọ̀ tá a pàmọ̀ pọ̀ bẹ́yìn ọ̀bá rówó rà á àwa tá a rówó rà á òun làwa ń lò ló fi jẹ́ pé iṣẹ́ tá a fòógùn ṣe ó padà dáná fún wa yá adúkẹ̀kẹ́ òkun á mọ̀ kí gbogbo wa pátá porogodo adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjìgbàrà lẹ̀kẹ̀ tí ò jẹ́ kẹ́wò ó bọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá porogodo a ó padà wá yẹn níbẹ̀ àmọ́ mò ń fẹlẹ́ yìí dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu ọmọ olódò ìdẹ adúpẹ́ a sì kẹ́yìn ẹlẹ́gàn náà bínúbínú ẹ kọ̀ntínú ẹ máa bínú ẹ máa pẹ̀gàn ẹ múra ẹ máa pẹ̀gàn náà lọ jàǹbá tà fún jàǹbára elételèté yé ètè tẹ́ ń dá ẹ̀yìn náà lẹ́ padà foríko àkànbí mo wé yìí náà fún gbogbo àwọn onílàáká ìtójọ́dọ̀gbọ́n yóò ti yé wọn ó dàbọ̀ sà ó dàbọ̀ mà ó dàbọ̀ yẹn ẹ̀gbọ́n ó dàbọ̀ yẹn àbúrò.